Ẹ kú déédé wòye ènìyàn wa. Ètò Yorùbá pọ́nbélé yín lógbòde. Táílólú Èjìrẹ́ lèmi jẹ́ ọmọ Adéjà bí onígèrè, ọmọ kò bẹ́jà nígèrè, ó bá gèrè jẹ́, ó bẹ́jà nígèrè, ó tún gèrè ṣe. Ọmọ àìjírí ilé tí ìjóbìnrin owó kọ bí òwú ọmọ ẹlòmíì. Ọmọ àtètè jí ilé wọn lókè òjé, àìtètè jí ilé wọn lókè àgòdì. A ó tẹ̀síwájú lórí ẹ̀kọ́ wa lórí àwọn ìlú díẹ̀ nínú àwọn ìlú ìpínlẹ̀ Yorùbá. Lónìí ìpínlẹ̀ Ọ̀ṣun là ń lọ. Tí olúlu rẹ̀ ń jẹ́ ìlú Òṣogbo. Ẹ bá mi kà lọ. Ìkirè la ó fi bẹ̀rẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, a ó fi àmì lé bí a ṣe ń lọ kí ó lè ní ìtumọ̀ ní pípé. Ìkirè lò rè dò. Apòmù Ìkòyí Gbọ̀ngán dòmí Ìpẹ́tù dòréré mòdù dòdò Ṣẹ́kọ́nà mímídò Òṣogbo dòréré Ilé Ifẹ̀ remíredò Mọdákẹ́kẹ́ remímímí Ẹdẹ rere Ìwó dòmí Èjìgbò dòdòdò Ilé Igbọ́n remíremí Ìlòbú dòré yìí. Báwo ni ká sì fi àmì lé Ìlòbú rédò Ìlòbú Ifá remí Ọ̀ṣun dòré Ẹ̀rìn Ọ̀ṣun dòdòdòré Ìlá dòmí Ọ̀ràngún dòdòmí Ìré dòmí Ẹ̀ṣà Òkè dòdòdòdò Iléṣà remídò Ìlókò dòrédò Ìjẹ̀ṣà dòdòdò Ọ̀ṣù dòmí Ifẹ̀ tẹ̀dó Ifẹ̀ rédò tẹ̀dó dòmí Àdà rédò. Ó ní ìlú kan tí mo fẹ́ rántí, ìlú àwọn ọ̀rẹ́ mi Taofik Àpérẹ̀mí. Pákó ni wọ́n ń tà ní ìlú náà. Mo mà rántí ìlú yìí tí o. Wọ́n rántí ká tó parí ètò. Ẹdún Àbọ̀n remídòdò Ẹdún Àbọ̀n. Ẹ jẹ́ kí a jọ pé àwọn ìlú yìí kí a sì mọ̀. Ìkirè, Apòmù, Ìkòyí, Gbọ̀ngán, Ìpẹ́tùmodù. A ní ilé ẹ̀kọ́ àwọn obìnrin tìjọba àpapọ̀ ní ìlú Ìpẹ́tùmodù yìí. Gbọ̀ngán yìí, ìtàn ń bẹ ní abẹ́ gbọ̀ngán yìí. Mo rántí pé nígbà tí a wà ní ilé ẹ̀kọ́ gíga yunifásitì, a ní ìjàbọ̀ ọkọ̀ kan ní ìlú yìí. Ìlú dáadáa ní gbọ̀ngán. Ọdẹ Òmu, ǹjẹ́ mo ti kọ Ọdẹ Òmu síbí ìbí o? Ọdẹ Òmu, ìlú àwọn ọ̀rẹ́ mi Nùrẹ́nì Ọlásùnkànmí. Ọdẹ Òmu Ọdẹ rere dòré Ọdẹ Òmu. Ṣẹ́kọ́nà yìí téèyàn bá ń gba ọ̀nà Ilé Ifẹ̀ wá sí Òṣogbo, èèyàn máa kan Ṣẹ́kọ́nà kó tó dé Òṣogbo, kó tó dé Àbèrè, débi tó máa dé Òṣogbo. Òṣogbo Òrókè Àsálàré, Ilé Ifẹ̀ Àbúrẹ́, Ilé Ifẹ̀, Mọdákẹ́kẹ́, Ẹdẹ, Ìwó, Èjìgbò, Ilé Igbọ́n, Ìlòbú, Ifọ̀ Ọ̀ṣun, Ẹ̀rìn Ọ̀ṣun, Ìlá Ọ̀ràngún, Ìré, Ẹ̀ṣà Òkè, Iléṣà, Ìlókò Ìjẹ̀ṣà, Ọ̀ṣù, Ifẹ̀ tẹ̀dó, Àdà, Ẹdún Àbọ̀n, Ọdẹ Òmu. Ìlú pọ̀ lábẹ́ ọ̀run, ìlú sì pọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n ibi tí àkàṣíṣe eléyìí náà bá jẹ́ kọ̀ọ̀kan dé, ó mọ̀ pé ẹ mọ àwọn ìlú yìí. Èmi mọ̀ Ìkirè, mo mọ̀ Apòmù, mo mọ̀ Ìkòyí, mo mọ̀ Gbọ̀ngán, mo mọ̀ Ìpẹ́tùmodù, mo mọ̀ Ṣẹ́kọ́nà, mo mọ̀ Òṣogbo, mo mọ̀ Ilé Ifẹ̀, ibi tí mo ti lọ ilé ẹ̀kọ́ gíga rí, mo mọ̀ Ẹlẹ́gẹ́gẹ́, mo mọ̀ Ẹdẹ, mo mọ̀ Ìwó, mo mọ̀ Èjìgbò,
jọkàn máa lè dín ìmọ́lé gbọ́n mo mọ̀ ló bu ilé àwọn ọ̀rẹ́ mi Yusuf Adépọ̀jù ògbóǹtarìgì oníwàásù ni ọmọ ológun ni ọ̀rẹ́ mi láti kékeré ni kí Ọlọ́run kó bá mi dá ẹ̀mí ẹ̀ sí. Ifọ̀n Ọ̀ṣun mo mọ Ẹfin Ọ̀ṣun mo mọ Ẹrin Ọ̀ṣun mo mọ̀lá mo mọ̀ ré mo mọ̀ Ṣàòkè mo mọ̀ Iléṣà mo mọ̀ Lóko Ìjẹ̀ṣà mo mọ̀ Òṣù n kò mọ̀ Fẹ́tẹ̀dó n kò mọ̀ Dà mo mọ̀ Ẹdó Àbọ̀n bẹ́ẹ̀ mo sì mọ̀ Ọdẹ Òmu. Ẹ jẹ́ ká ka iye ìlú tí aláǹfààní àti dárúkọ ẹ̀yin náà ó fi ti ránṣẹ́ sábẹ́ comment section 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 méjìdínlógún mọ́kàndínlógún ogún lé kan ó lé méjì ó lé mẹ́ta ó lé mẹ́rin ó lé márùn ó lé mẹ́fà tí àti 26 ó ní àwọn ìlú tí aláǹfààní àti dárúkọ. Ibi tí wọ́n bá ti ní kẹ́ dárúkọ 15 àbí kẹ́ dárúkọ 10 mo rò pé ó yẹ kí ẹ lè dárúkọ. Ẹ jẹ́ káwọn ọmọ wa náà mọ̀ kí wọ́n mọ àwọn ìlú tí ń bẹ lábẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìlú pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n mo rọ̀ yín kẹ́ bá fi àwọn ìlú mi tẹ́ bá rántí sí abẹ́ comment section ká lè mọ̀ pé ẹ̀ ń bá a lọ. Mo mọ̀ pé ìlú pọ̀ àwọn tí a bá dárúkọ ìlú wọn kó má bínú ṣùgbọ́n ẹ bá dárúkọ ìlú yín yẹn sí abẹ́ comment section ẹ jẹ́ kí a máa gbọ́dọ̀. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ a nílò ìrànlọ́wọ́ yín láti tẹ̀síwájú lórí ètò yìí láti ṣe kóríyá fún wa. Ẹ bá a subscribe ẹ bá a share ẹ bá a like. Ibi tá a lọ jìnnà ṣùgbọ́n a ti gbé ìgbésẹ̀ láti jẹ́ kí a jọ máa gbádùn ara wa. Lágbára Ọlọ́run lọ́lá láwùrábí a ó gbádùn ara wa bóyìnbó ṣe gbádùn sìgá tó kí Ọlọ́run kí ó má fi kúkúrú ẹ̀mí gbé ẹ̀mí wa légbodò. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí wa ó dàbọ̀.